lóyìn tèmi ṣe mọ̀ pé láìpẹ́ yìí ni ọ̀rọ̀ àwọn onífújì ló ń lọ sókè tó ń lọ sódò lórí ọ̀rọ̀ Ali Asaga tó lọ bẹ Pasuma ní ojú àgbo. Àwọn fáǹsì Pasuma àtàwọn fáǹsì Tai Currency wọ́n ti bẹ̀rẹ̀ sí ń dragẹ̀ lórí internet left and right. Ali Asaga ti jáde ó lóun lọ bẹ̀bẹ̀ ó ní problem tóun ni kò ń ṣe problem anybody. Ó ní Alájà ìwá jáde láti wá ṣe àlàyé gbogbo ìdí tó fi lọ bẹ̀bẹ̀ àti pé kò ní láti rò rárá. Please don't forget to subscribe, like and share this. Deji Naija, drop your comment down below. Salam alaikum o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìnkẹ́. Mo ní ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ ní gbogbo ìgbàkígbà tó bá wùn kẹ́ rí fídíò yìí. Ládùúgbò mi lọ sádùúgbò mi o. Mi ò lọ sádùúgbò mi rárá. Ọ̀dọ̀ Aláàjì Tai Currency Adébísí Bàbá Yusuf ọ̀dọ̀ ẹni mò ń lọ. Ali Asaga Alia, mo fi títóbi Ọlọ́run ọba tó ní ẹ́, ọba tó lẹ̀mí ẹ́, mo fi bẹ̀ ẹ́. Má sọ kankan, kò sí bí èèyàn ṣe lè threaten ẹ tó má sọ kankan o. Alia, mo bẹ̀ ẹ́ bàbá mi torí t'Ọlọ́run, mo bẹ̀ ẹ́ ni jọ̀ọ́. Gbogbo ẹni tó bá wù kó jáde fún ẹ má ro tó fà wọ́n lọ́lọ́run lọ́wọ́. Jọ̀ọ́ Alia, má bà nǹkan jẹ́. Ali Asaga má jẹ́ kí nǹkan bàjẹ́ látọwọ́ ẹ, mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run. Mo fọlọ́run ọba tó dá ẹ, ọba tó ṣẹ̀dá ẹ, mo fi bẹ̀ ẹ́. Mo wá gun àkàbà Nábì Muhammad sallallahu alaihi wasallam, mo fi bẹ̀ ẹ́ Alia torí t'Ọlọ́run. Má jẹ́ kéèyàn tí ẹ o. Jọ̀ọ́ bàbá mi, má jẹ́ kí wọ́n mú ẹ ṣìwàwù. Jọ̀ọ́ fi gbogbo ẹ lọ́wọ́ Ọlọ́run ọba tó mẹ́jọ dá. Aláàjì Tai Currency Adébísí Bàbá Yusuf Èjìrẹ́ Òyìlà kí ló dé wọ pẹ̀lú Alia? Ìwọ àtàlí Asaga Bàbá Yusuf, omi ò ní tán lẹ́yìn ẹja ẹ, aláàánú ò ní sá fún ẹ. Kò yẹ kó jẹ́wọ́ pẹ̀lú Alia o, kò yẹ kó jẹ́wọ́ pẹ̀lú Alia rárá. Tó bá lọ bẹ ọ̀gá ńlá, ó lọ bẹ ọ̀gá ńlá fúnra ẹ̀ ni. Gbọ́hun tó náà sọ fún òun ní Kútọ̀nù. Bàbá Yusuf, mo bẹ̀ nítorí Ọlọ́run. Táyé Lolú, ṣó mọ̀ pé wọ́n ní kejì mi. Mo fi títóbi Ọlọ́run, mo fi bẹ̀ ẹ́. Mo fi ọjọ́ kan tí gbogbo àwa méjèèjì jọ wáyé, mo fi bẹ̀ ẹ́. Ó yá, lọ ṣe àtúnṣe lọ́dọ̀ Alia. Nǹkan tá bá fi ọ̀sán bàjẹ́, a máa ń fi òru tún ṣe o. Nǹkan tá bá fi ọ̀sán bàjẹ́, òru la fi ń ṣe. Mo fẹ́ kó pe Ali Asaga tó bá jẹ́ lóòótọ́ ìwà Adébísí o máa ṣúọ̀. Tó bá jẹ́ òótọ́ lo máa ṣúọ̀ Bàbá Yusuf. Mo fẹ́ kó pe Ali Asaga fúnra ẹ̀. Mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run. Bàbá Honorable, mo fẹ́ kó pe Ali Asaga o. Ẹ má jẹ́ kí nǹkan bàjẹ́ o. Gbogbo àwọn bloggers máa bẹ̀rẹ̀. Gbogbo àwọn ní interview sọnù, àwọn ní interview òṣì, àwọn ní interview bànújẹ́, wọ́n máa bẹ̀rẹ̀ sí pé Alia. Bàbá Yusuf Adébísí Èjìrẹ́ Òyìlà ẹ̀dùn agbórí kìrékèrékè wíníwíní lójú orogún, èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Mo bẹ̀ ẹ́ nítorí Ọlọ́run, ó yá pé Ali Asaga kó ṣàtúnṣe. Mi ò tètè rí o, àwọn èèyàn ló ń pè mí pé ládùúgbò mi, ṣó rí nǹkan tí Bàbá Yusuf ṣe. Mo ní ṣe Táyé Lolú tèmi. Wọ́n ní Adébísí kò ní bàjẹ́ lọ́wọ́ ẹ̀. Alia, mo bẹ̀ ẹ́, mo ti fọlọ́run bẹ̀ ẹ́ o. Má jẹ́ kéèyàn tí ẹ sì ṣe o. Má jẹ́ kéèyàn tí ẹ sì sọ. Tá bá ń bára wa rìn, tí ìjà bá dé, ẹ má túṣu désàlẹ̀ kòkò. Mi ò sọ pé ọ̀gá ńlá tó lọ ò ní ràánú gbà o. Ṣùgbọ́n tó wà lọ́rùn ọ̀gá ńlá pọ̀, ẹ jẹ́ ká bá Táyé Lolú wí. Ẹ̀tọ́ ẹ tó wà lọ́wọ́ ẹ kó fún ẹ. Alia, má bínú. Má bínú jọ̀ọ́ bàbá mi, má bínú, mo bẹ̀ ẹ́ ní. O ní ṣìṣe, má bínú jọ̀ọ́. Má bínú torí Ọlọ́run. Má bínú. Bàbá Yusuf Táyé Lolú
Adébísí ọmọ fọkàn ó yá lọ ṣàtúnṣe Àyìnkẹ́ ò ní sọ jù báyìí lọ o lọ ṣe àtúnṣe o bàbá Yusuf